bẹ́ẹ̀ ni bọ́rọ̀ bá dọ̀rọ̀ ogun akọgun ni ẹja ké sí tó bá wá di káwẹ̀dù òmùwẹ̀ ni akéèpé tó bá di ti àjàbalẹ̀ ìròyìn ìkànnì Arólẹ̀ Bàbá Tẹ́ntẹ́n TV tù náà ní kẹsàrí máa bọ̀ torí wípé àwa náà kọ́ Elédùmarè ló ní kó máa ṣe é ṣe fún wa tó sì ní kó máa rọrùn bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ láti múrò ìwá lájẹ́ òbalẹ̀ mímọ̀ ṣe tàwa náà kọ́ Elédùmarè ọ̀nà àfọ̀pẹ́ fògo fìyìn fún akí gbogbo ìtẹ́jọ́ olólùfẹ́ wa náà wípé epo àdúró ti gbogbo wa Elédùmarè yóò máa jó nídúró fóníkúlùkù wa ìbí ìròyìn fún ti àsìkò yìí wọn náà làyàn fẹ́ Elédùmarè ni mo tún gbalẹ̀ gbòde tí mo mú wá kókó ní ìròyìn ńkọ́ ẹ jẹ́ ń gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ inú ìròyìn náà. ẹ wò ó kì í ṣe gbogbo ìgbà náà la nílò ìkọlù tàbí ọwọ́ agbára tàbọ̀wọ́ agídí láti ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn òmíràn wà tí kò ní ìlò agbára nínú ajagunfẹ̀yìntì kan tó ṣe àlàyé ọ̀rọ̀ yìí. ọmọ Yorùbá ẹ jí gìrì ogun ò gbọdọ̀ kó Yorùbá lọ báyìí la fi gbọdọ̀ tètè pa kìtìmọ́lẹ̀ ká gba òmìnira kúrò ní orílẹ̀-èdè amúnisìn yìí níṣẹ́ náà ti sọ nígbà wípé òǹkà àwọn ènìyàn tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé láàrin oṣù mẹ́ta sẹ́yìn ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti wọ 3,610 báyìí. ọwọ́ ti tẹ ọ̀dọ́bìnrin agbébọn ní ìpínlẹ̀ Nasarawa pẹ̀lú ọta ìbọn tí òǹkà rẹ̀ jẹ́ 481 ètò fẹ́ lọ rè kó fáwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ náà. èmi ni mo máa gbé oúnjẹ epo bẹntiró àti omi fáwọn agbésùmọ̀mí bàbá arúgbó tọ́wọ́ bá òní ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. ìpínlẹ̀ Anambra ni mo mórílé báyìí níbi tí àwọn agbébọn ti ṣekú pa ènìyàn méjì nínú ìkọlù tuntun tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. ọwọ́ ti tẹ gbéwìrì tó ṣe bẹ́ẹ̀ gbé ọ̀kadà sá lọ lásìkò àyẹ̀wò ní ìpínlẹ̀ Èkìtì. wọ́n ti dóòlà ẹ̀mí ènìyàn 21 tí wọ́n jí gbé kúrò lákàtà àwọn ajínigbé ọ̀hún ní ìpínlẹ̀ Kogi báyìí. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. ẹ wò ó kì í ṣe gbogbo ìgbà náà la nílò ìkọlù tàbí ọwọ́ agídí láti ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ohun mìíràn wà tí kò nílò agbára ajagunfẹ̀yìntì kan ló ṣe àlàyé ọ̀rọ̀. ẹni tó jẹ́ ajagunfẹ̀yìntì fún ikọ̀ ọmọ ojú ogun òfurufú èyún Ọlátòkunbọ̀ Adésànyà ọlọ́mọ ṣe àlàyé ọ̀rọ̀ ní àsìkò tán ní ìtàkùrọ̀sọ pẹ̀lú rẹ̀ lójú ní móhùnmáwòrán AIT níbi tó ti ṣe ní àlàyé wípé ṣe rí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ikọ̀ àwọn agbésùnmọ̀mí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù síra wọn yìí kì í ṣe gbogbo ìgbà òun náà la nílò ọwọ́ agbára àbí ọwọ́ agídí táwọn ọmọ ogun lẹ́yìn náà tí wọ́n fi máa wọgbó pẹ̀lú àwọn ènìyàn ọ̀hún láti máa ṣe ìkọlù pẹ̀lú wọn òní tó rí níbẹ̀ ni wípé àti agbọ́dọ̀ kọ́kọ́ mọ ibi tí ọ̀rọ̀ náà tó ti wọ́ wá kí ní ṣokùnfà wàhálà àti làásìgbò àwọn agbésùnmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà tá a sì ṣe bẹ́ẹ̀ wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ náà àti ibi tí ọ̀rọ̀ ọ̀hún tó ti wọ́ wá nípa àwọn agbésùnmọ̀mí onílára tó mọ̀ tí ó lè jẹ́ okùnfà táwọn agbésùnmọ̀mí ọ̀hún tá fi ń ṣe ìkọlù òun náà ni àìsí oúnjẹ ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ tó ń bẹ ní òde báyìí ó ní ó lè sún àwọn ènìyàn kó sún wọn dé ibi ìwà ìgbésùnmọ̀mí bákan náà ló ní àìsíṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó náà wà lára àwọn tí ń ṣokùnfà ìgbésùnmọ̀mí yìí bẹ́ẹ̀ ni òṣì tí ń bá àwọn ènìyàn fínra ń bẹ lára àwọn nǹkan yìí ó wà ní fún ìdí èyí àti ẹ̀gbọ́dọ̀ kọ́kọ́ ká ṣẹ́gun àwọn nǹkan wọ̀nyí ká tó di wípé àmọ́ fi tagídí tagbára wọ inú gbólọ̀ onítorí bàbá ti ń ṣẹ́gun àwọn kan báyìí làwọn míì ò mọ tó ń dìde nígbà táì tí ì rí ogun ìpìlẹ̀ rẹ̀ táì tí ì rí sẹ́ ó ní ẹ jẹ́ ká ní ọ̀rọ̀ ìtùbínùbí pẹ̀lú àwọn ènìyàn ọ̀hún bóyá a lè rí ojútùú sí wàhálà náà ọ̀rọ̀ pọ̀ tó sọ nínú móhùnmáwòrán tí ń ṣe àfihàn fídíò rẹ̀ fún wa báyìí. Well, if I am to be asked, I think the main thing that I believe we've been getting wrong about this counterinsurgency is the fact that we keep on looking at it from the kinetic perspective. It's not about the use of force. It's more about the non-kinetic means. You know, we're talking about community engagement, talking about addressing the root causes, poverty, unemployment, and then deepening that trust between the government and the populace
such that the local populace will be able to give adequate intelligence to government authorities. I didn't say military, to government authorities. Because the hallmark of asymmetric warfare, which is what we are facing, is that civilians are blended with these combatant civilians, these non-state. Ẹ káàbọ̀ padà. Ogun ọmọ gbọ́dọ̀ kó ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire lọ báyìí la fi gbọ́dọ̀ tètè pa kìtìmọ́lẹ̀ ká sì jígìrì gbára wa kalẹ̀ lórílẹ̀‐èdè tá a bára wa yìí. Àkọsílẹ̀ ènìyàn tí kò dín ní 3,610 ni ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé láàrin oṣù mẹ́ta péré nínú ìkọlùkọgbá tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Níṣe ni ìgbìmọ̀ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ti pe ìjọba àpapọ̀ láti wá ojútùú sí ìpànìyàn tí ń ṣe bẹ́ẹ̀ wáyé ní gbogbogbà àti lemọ́lemọ́ ní kọ̀rọ̀kọ̀ndọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí. The Nigeria Youth Forum àwọn ni wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ fi ohùn léde náà ti kọ lẹ́tà ìta gbangba sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nílò ìtẹ́ni tó jẹ́ alága fún àwọn ìgbìmọ̀ ọ̀hún Comrade Toria Ọlájídé Fẹ́lání tó fi ọ̀rọ̀ náà tó fi léde síta gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé nínú àtẹ̀jáde ọ̀hún. Wọ́n ní láti oṣù kínní ọdún 2025 tá a wà yìí títí di oṣù kẹta ọdún 2025 yìí bákan náà àkọsílẹ̀ iye àwọn ènìyàn tí wọ́n ti jáde láyé ó ní 3,610 gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ wípé BBC Hausa ó ní wọ́n fi ìròyìn náà wọ́n fi léde níbi tá ti ṣe ní àlàyé wípé ní ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Zamfara, Katsina, Borno, Plateau àti ti àwọn Mahmuda tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kóra wọn jọ ní ìpínlẹ̀ Kwara báyìí níbi tí wọ́n ti ní ìdójútì ńlá oní ìkọlù ọ̀hún àti ìgbésùmọ̀mí tó ń fi bẹ́ẹ̀ wáyé ní gbogbogbà ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sì fi sọ̀kò ọ̀rọ̀ sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé wọn ò ní ìgbésẹ̀ kankan tí wọ́n ń gbé bẹ́ẹ̀ wọn ò tiẹ̀ pa kìtìmọ́lẹ̀ wọn ò sì yíra padà lórí ọ̀rọ̀ ọ̀hún. Kàkà tí wọ́n fi ṣe eléyìí níṣẹ́ ni wọ́n tún gbèrò láti máa rojọ́ èyí tí kò ní ìtumọ̀ tí kò sì ní àǹfààní kankan tó fẹ́ ṣe fún àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní no action only talk òun náà làwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà òun ni wọ́n wà nípa rẹ̀ nígbà tí wọ́n ń ṣe àlàyé nípa àwọn ènìyàn bí ikú ọ̀hún bó ṣe pọ̀ tó láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Wọ́n ṣe ní àlàyé pé ìpínlẹ̀ Niger òun ó ní àkọsílẹ̀ 631 nígbà tí Zamfara tó ní àkọsílẹ̀ 585 tí ìpínlẹ̀ Borno tó ní 514 bákan náà ní Katsina, Kaduna, Sokoto àti ìpínlẹ̀ Kebbi làwọn náà ní irú àkọsílẹ̀ àwọn ènìyàn tí wọ́n ṣe ikú pa báyìí láàrin oṣù mẹ́ta péré ní orílẹ̀-èdè Nàìjíríà. Oníjọba yìí wọn ò ní nǹkan míì tán fẹ́ ṣe ju kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ fi àtẹ̀jíṣẹ́ ìbánikẹ́dùn ránṣẹ́ sí àwọn ènìyàn nígbà tí ìṣẹ̀lẹ̀ burúkú náà tó bá ṣe bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ tán bẹ́ẹ̀ ní tí wọ́n jẹ o làwọn wá tí wọ́n sì ń kó owó míì ní wìtìwìtì lásìkò tó yẹ kí wọ́n máa gbógun ti ìwà ìgbésùnmọ̀mí. Wọ́n ní àwọn kọ lẹ́tà yìí sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ká tètè wá ojútùú sí i torí wípé bí wọ́n bá fi ọwọ́ rẹ̀ tí wọ́n fi ń mú yìí tó bá ń bá a lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò bẹ́yìn yọ ní orílẹ̀-èdè Nàìjíríà lágbọn ètò ààbò. Èyí ló wá fà á tí Kàní Àrólé bàbá 1010 TV2 náà fi wá ń ké sí gbogbo àwa tájọ́ ọmọ káàárọ̀ oòjíire wípé a ní láti jígìrì ká sì gbára wa kalẹ̀ bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tán bá sọ dímọ̀ wípé àwọn ò náà ní ẹnikẹ́ni lórílẹ̀-èdè yìí mọ́ àwa tájọ́ ọmọ ìyá tí ń ṣe ilẹ̀ káàárọ̀ oòjíire a gbọ́dọ̀ gbára wa kalẹ̀ kí a má bàa ṣe bẹ́ẹ̀ gbógun orí orílẹ̀-èdè Nàìjíríà yìí lọ. Ogun ayé ò sì ní borí ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè yìí. Ọwọ́ ti tẹ ọ̀dọ́bìnrin agbébọn ní ìpínlẹ̀ Nasarawa. Ọta ìbọn tó ń ka rẹ̀ jẹ́ 481 náà bá ní ọwọ́ rẹ̀ èyí tó fẹ́ lọ gbé fún àwọn agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Katsina.
gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa Rahman Nasser ó sọ dúnmọ̀ wípé arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Fatima Salisu ẹni ọdún 21 òní ọwọ́ tẹ̀ ètò wá láti agbègbè tó pè ní Funtua ní Katsina gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé agbègbè tó pè ní Azuba ní Láfíà tí ń ṣe olúlu ìpínlẹ̀ Nasarawa lọ́wọ́ ti bá lásìkò tí ó ṣe bẹ́ẹ̀ fẹ́ lọ́ọ́ kó ohun ìjà olóró bíi ìbọn àti ọta ìbọn náà tó fẹ́ lọ́ọ́ kó fáwọn agbésùmọ̀mí tó ń ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù ní ìpínlẹ̀ Katsina nígbà tí wọ́n ṣe àyẹ̀wò àwọn ẹrù èyí tí ó gbé lẹ́yìn tí ìpè tó dé tí ìgbọ́ àwọn ọlọ́pàá níṣe ni wọ́n ní wọ́n bá ọta ìbọn èyí tí òǹkà rẹ̀ jẹ́ 481 ní àkàtà rẹ̀ tó sì ti tọ́jú rẹ̀ pamọ́ láti lọ́ọ́ gbé fún àwọn ènìyàn ọ̀hún látàrí bí ọwọ́ ṣe báyìí. Fatima jẹ́wọ́ wípé àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì kọ́ sí lélẹ́yìí tó ti máa ń ṣe bẹ́ẹ̀ bá wọn kó ohun ìjà olóró lọ sí ibi tí wọ́n bá rán òun lọ wáyé ó ti wà ní àtìmọ́lé àwọn agbófinró báyìí nígbà tí wọ́n sì ní ìwádìí àwọn ó ń tẹ̀síwájú láti mọ àwọn ènìyàn rẹ̀ tó kù tí wọ́n jọ ń ṣe bẹ́ẹ̀ wu ìwọ̀ ọ̀hún àti pé wọ́n tọpinpin rẹ̀ dé ibi tí ó ń ṣe bẹ́ẹ̀ gbé àwọn ohun olóró náà tó ń gbé lọ. Èmi ni mo máa ń gbé oúnjẹ epo bẹntiró àti omi fáwọn agbésùmọ̀mí ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Katsina. Bàbá arúgbó tọ́wọ́ bá òun ni ó ṣe bẹ́ẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ní ìpínlẹ̀ Katsina lọ́wọ́ ti bá bàbá ẹni 50 ọdún kan èyí tí orúkọ tiẹ̀ ń jẹ́ Birishi èyí tí wọ́n ní ó wá láti agbègbè tó pè ní Gozo ní ìjọba ìbílẹ̀ Zango ní ìpínlẹ̀ Katsina. Nínú fídíò èyí tí àwọn ṣe àfihàn rẹ̀ ni wọ́n ti ṣe àlàyé ní èdè Haúsá àmọ́ tá a ṣe bẹ́ẹ̀ tún sí èdè àwarawa tí ń ṣe ti ilẹ̀ Káàrọ̀ Oòjíire. Ibẹ̀ ni bàbá ẹni 50 ọdún ọ̀hún ló ti ń ṣe àlàyé wípé òun ni òun máa ń ṣe bẹ́ẹ̀ gbé oúnjẹ omi àti epo bẹntiró fáwọn agbésùmọ̀mí tó wà ní inú igbó gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé wípé àwọn tí ń ṣiṣẹ́ yìí kì í ṣe àkọ́kọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ẹ̀kejì bó tilẹ̀ jẹ́ pé àwọn kì í dé ọ̀dọ̀ àwọn oníṣẹ́ láabi ọ̀hún ṣùgbọ́n ní ẹgbẹ́ ilé Alhaji Bello ó ní wọ́n ti máa ń rán ènìyàn kan títí máa wá ń pàdé àwọn táwọn sì máa ń kó gbogbo àwọn nǹkan tí àwọn bá rà táwọn máa ń kó fún wa oúnjẹ ní oríṣiríṣi ìrẹsì ẹ̀wà dòdò àti àwọn nǹkan míì ó ní ó kà kalẹ̀ tó ní àwọn máa ń kó fún àwọn oníṣẹ́ láabi ọ̀hún báyìí tí ọwọ́ ti bá síbẹ̀ ó lóun kò mọ kankan nípa ìkọlù tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Katsina ó ní ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n máa ń rán àwọn ní káwọn bá wọn kó omi epo bẹntiró àtóúnjẹ wáyé ó ti wà ní àtìmọ́lé àwọn agbófinró ní ìṣe àfihàn fídíò rẹ̀ lóní belenja látàrí pé a ò gbélé èyí tí ń sọ lórí mọ́ọ̀máwòrán yìí. Ya sunanka? Bishir Abubakar. Wane gari? Gwarzo. Wane lokar gama? Mata hazo lokar gama. Shekara ka nawa? San kai 50. Wane yare ne kai? Bahaushe ne. To ga ka a gurin hukumar Siwat da ke jihar Katsina. Bisa zarginka da infomanci da sai mu barayi fetur da abinci. Ẹ tún káàbọ̀ padà ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Anambra báyìí o. Àwọn agbébọn náà ṣekú pa ènìyàn méjì nínú ìkọlù tuntun nẹ́nẹ́ tó wáyé ní ìpínlẹ̀ Anambra. Agbègbè tó pè ní Agbulu sí Nanka ìjọba ìbílẹ̀ Anaucha ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọjọ́ 19 inú oṣù karùn-ún ọdún tá a wà yìí etí ṣe èní ní nǹkan bí dédé aago 11 òwúrọ̀ ó kù ìṣẹ́jú 15 kọlù ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ó ní wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ ọ̀hún sojú rẹ̀ ṣùgbọ́n tó ní kàn fi orúkọ bo òun láṣìírí bó ṣe sọ dímọ̀ wípé lára àwọn ènìyàn tí wọ́n ṣekú pa ló jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ìjọba ìpínlẹ̀ Anambra tó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ nílẹ̀ tí wọ́n ní wọ́n yàn wọ́n láti fi máa ṣe àmójútó ètò ìdìbò èyí tí ń bọ̀ lọ́nà yìí èyí tó sì ní wọ́n ṣekú pa ní ojú òpópónà náà lásìkò ọ̀hún lẹ́nì kejì rẹ̀ ló gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí tiẹ̀ náà ṣùgbọ́n níṣe ni wọ́n ṣe bẹ́ẹ̀ yìnbọn lù ní ìpàkọ́ tóun náà sì gba èkúrújẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra àgbà ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra ní gbólóhùn Tuchukwu Nkega gbólóhùn lórí ọ̀rọ̀
ọ̀hún ó ní òun kò tí ì gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n ọlọ́pàá kan tí kò láǹfààní láti dárúkọ ara rẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ pé kò ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó fi ìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àti lódodo ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làwọn ti ṣe bẹ́ẹ̀ ṣe ìwádìí lórí àwọn ènìyàn tí wọ́n ṣekú pa àwọn ènìyàn ọ̀hún. ọwọ́ ti tẹ Gbéwiri tó ṣe bẹ́ẹ̀ gbé ọ̀kadà sálọ lásìkò àyẹ̀wò ní ìpínlẹ̀ Èkìtì. Arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Abíọ́dún Ẹniọlá ó ní ọwọ́ mọ̀ ti bàbá yìí lẹ́ni tó jí ọ̀kadà bàjáàjì tuntun lẹ́lẹ́ tó jí gbé sá lọ lásìkò tó lóun fẹ́ ra ọ̀kadà náà tó sì ní kóun gùn wò kóun wo bí iṣẹ́ rẹ̀ bí ó ṣe rí òun ló bá sára rẹ̀ ní àlọ́ lámilámi tẹ́nìkan mọ ààbọ̀ rẹ̀ mọ́. Agbègbè tọ́pẹ̀ ní Ìwórókò Èkìtì ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ọjọ́ 10 inú oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí àlàyé Sunday Abutu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì ó sọ dímọ̀ wípé arákùnrin tó orúkọ rẹ̀ ń jẹ́ Abíọ́dún Ẹniọlá ó ní ọwọ́ bà lásìkò stop and search tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Èkìtì ọ̀hún níbi tí wọ́n ti rí i pẹ̀lú ọ̀kadà bàjáàjì tuntun èyí tí kò sì ní nọ́mbà nígbà tí ọwọ́ sì bá ó jẹ́wọ́ wípé lóòótọ́ àti lódodo òun ló ń jí ọ̀kadà òun o kì í ṣe pé òun rà á ó ní ní ilé ìtajà tó wà ní Ìwórókò ní Èkìtì ó ní òun lọ ní ọjọ́ náà lọ́hùn-ún wípé òun fẹ́ ra ọ̀kadà bàjáàjì nígbà táwọn sì jọ dúnàádúrà tí iná àwọn ti wọ̀ tán ó ní òun ní kó fún òun ní kọ́kọ́rọ́ kóun sì ṣe bẹ́ẹ̀ yẹ iṣẹ́ ọ̀kadà òun wò ó ní òun mọ̀ọ́mọ̀ lọ rè jí ọ̀kadà ni o kì í ṣe pé òun fẹ́ ra ọ̀kadà òun látìgbà náà òun ó sì ti na pápá bora kó tó di wípé ọwọ́ wà bá ní inú àlàyé tí Sunday Abutu èyí tó ṣe ó ti wà ní gbàgà àtìmọ́lé báyìí tó sì ní àwọn tó ní ọ̀kadà náà wọ́n ti yọjú láìpẹ́ láì jìnnà ilé ẹjọ́ gbà ló ń tẹ̀ lórí ẹ̀sùn olè jíjà èyí tí wọ́n fi kàn án. Wọ́n ti dóòlà ẹ̀mí ènìyàn 21 tán ṣe bẹ́ẹ̀ jí gbé ní ìpínlẹ̀ Kogi báyìí. Àwọn ènìyàn tán jí gbé ní ìpínlẹ̀ Kogi èyí tí òǹkà wọn jẹ́ 21 ó ní ojú òpópónà Enugu sí Kogi ní ọjọ́ 14 inú oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dóòlà ẹ̀mí àwọn ènìyàn ọ̀hún gẹ́gẹ́ bá ti ṣe ní àlẹ́ pé ó tó bí ọjọ́ mélòó kan táwọn ẹni náà ti wà ní àhámọ́ àwọn ajínigbé ṣùgbọ́n níṣe ni àwọn ọlọ́pàá ní wọn ò sùn tí wọn ò sì wo látàrí àti dóòlà ẹ̀mí àwọn ènìyàn náà akitiyan wọn ó padà so èso rere pẹ̀lú bọ́n ṣe ní wọ́n padà dóòlà ẹ̀mí àwọn ènìyàn ọ̀hún 21 kúrò lákàtà àwọn oníṣẹ́ láabi nígbà tí wọ́n dé àkàtà àwọn ènìyàn náà níṣẹ́ náà ní àwọn oníṣẹ́ láabi ọ̀hún wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ látàrí pé wọ́n kó wọn ní papámọ́ra tí wọn ò sì retí ikọ̀ àwọn agbófinró kó ya bo àwọn lásìkò ọ̀hún bẹ́ẹ̀ náà fi àwọn ènìyàn tí wọ́n jí gbé wọ́n fi wọ́n sílẹ̀ nínú igbó náà tábà wọ́n sì bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ wọ́n sá lọ ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ èyí tó mú kí àǹfààní wà láti tú àwọn ènìyàn náà kí wọ́n tú wọn sílẹ̀ wọ́n ní wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn ní kété tán tú àwọn ènìyàn náà sílẹ̀ tán nígbà tí wọ́n sì ṣe àyẹ̀wò fún gbogbo wọn wọ́n rí i pé sáká òun náà ni ara wọn dá báyìí náà sì yọ̀ǹda wọn pé kán máa lọ sílé láyọ̀ àti àlàáfíà tá sì ti darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn lásìkò tá a fi ń kó ìròyìn jọ ṣùgbọ́n àwọn agbófinró ni àwọn sì ń ṣe àyẹ̀wò àti ìtẹ̀síwájú ìwádìí lórí àwọn ènìyàn tó ń na pápá bora táwọn ó sì ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin mọ́ wọn láìpẹ́ ọjọ́ báyìí. kí n tó wá ṣe bẹ́ẹ̀ máa ṣẹnu mi ní dédé síbí fún ti àsìkò yìí ẹ jẹ́ rántí kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i àmọ́ wípé níṣe ni wọ́n ṣe ní àlàyé pé kì í ṣe gbogbo ìgbà ó ní ìkọlù tàbí ọwọ́ agídí ló ran àwọn agbésùmọ̀mí bí kì í ṣe kí wọ́n lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yè láti fi mọ kòńkòdùn ìtì ń ṣẹlẹ̀ tí ń fa ìwà ìgbésùmọ̀mí kásì wójútùú sí lórílẹ̀‐èdè Nàìjíríà ajagunfẹ̀yìntì Ọlátòkunbọ̀ Adéṣeyà lálọ́sọ yìí di mímọ̀. Òǹkà àwọn ènìyàn tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nínú ìkọlù tó wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin oṣù mẹ́ta ló ti tó 3610 báyìí àmọ́ pé ọwọ́ ti tẹ ọ̀dọ́bìnrin agbébọn ní ìpínlẹ̀ Nasarawa pẹ̀lú ọta ìbọn 481 tán bá ní ọwọ́ rẹ̀. Bákan náà lásọ di mímọ̀ wípé bàbá arúgbó ẹni 50 ọdún kan ló ti jáwọ́ báyìí pé òun ló ń gbé oúnjẹ omi àti epo bẹntiró fáwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Katsina. Bẹ́ẹ̀ náà lásọ di mímọ̀ pé ìpínlẹ̀ Anambra ni àwọn agbébọn ti ṣekú pa ènìyàn 2 nínú ìkọlù tuntun. Ọwọ́ tẹ Gbéwiri tó gbé ọ̀kadà sá lọ lásìkò àyẹ̀wò ní ìpínlẹ̀ Èkìtì. Níparí àní wọ́n ti dóòlà ẹ̀mí ènìyàn 21 èyí tán jí gbé ní ìpínlẹ̀ Kogi báyìí
títí di ìgbà tá a tún bá padà múrò yìí mi wá lórí Kanaroole Baba 1010 TV tó tá a jọ wà yìí àyànfẹ́ Elédùmarè ni ó máa wá ẹ̀yin tẹ́jú olólùfẹ́ rẹ̀ náà ni ó sì máa bá láṣẹ lọ́wọ́ Olódùmarè ẹja rántí wípé ilẹ̀ ìlérí wa ó ti súnmọ́ báyìí ká sì ṣera wa lọ́kàn ká sì ṣera wa lọ́kàn ká sì ṣera wa lọ́kàn ká lè bá rí ìjòmìnira yìí jà lájàyè ó dàbọ̀ wò.